Follow this account, Kolio Show, right? This is the only account for Kolio Show. Èmi ń tèmi àwẹ̀ ọtí ẹ̀ ló gbòmí tó kí ni mo ní ọ̀sán. Báwo làwẹ̀ ṣe fẹ́ gbóyìn? Ibo làwẹ̀ fẹ́ dìmú lára yín? Ẹni tẹ́ ń pè wọlé fọ́ndẹ́dẹ̀ bìpè. Àbíbá ó bàjẹ́ o tí ó bá ṣe pé mo fẹ́ ta ẹ̀ṣọ́ lọ́ọ̀ ni pọ́n kó tẹ́ kí n ṣe fún ẹ. Tó bá yín pẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run. Ẹni tẹ́ ń pẹ́ máa ń ṣa géèmù ní sáàrì. Ẹ tún ta Facebook gan. Subhanallah afa Sodiq ẹ ń ra Facebook ń sáàrì ẹ tún ṣa géèmù. Ẹ pẹ̀lẹ́ o PA Ànábì. Tí ìbá ṣe gbé mi bẹ̀ jẹ́ káwọ̀ ẹ̀mí ó dín mo sì fẹ́ jó lábà wọn ni ó yẹ kí n mọ tí màá sọ fún ọ. Ẹ̀yin àwẹ̀ yín ò lè dín àfi kó túlé. Ẹ jẹ́ pàwẹ̀ yín báwẹ̀ lẹ́nu àti January lẹ ti ń gbàwẹ̀ mu. Ní kíni? Ẹ tẹ́ ń pẹ́ nǹkan lọ́dún la máa mọ̀ pé Mùsùlùmí ni. Táwẹ̀ bá ti dé ẹ máa borí. Táwẹ̀ bá ti lẹ máa di Lucifer padà. Madam, come. You see no ya young. Anam di, woman na yin.